Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà ti sọ̀rọ̀ lórí ayẹyẹ ìwúyè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn lẹ́kẹtàlélógójì 43rd Olúbàdàn Kábíyèsí Ọba Owólabí Ọlákùlẹ́yìn tó wáyé ní ọjọ́ 12 tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ Friday ọjọ́ 12 oṣù keje tá a wà yìí. Lásìkò tí Tinubu ti mínísítà ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè yìí tóun náà jẹ́ ọmọ Ìbàdàn Olóyè Adébáyọ̀ Adélabú ẹni tó pè yàn mọ́ sí Pẹ̀nkẹ̀lẹ̀ Mẹ́ǹsì tó ṣojú Tinubu bí ayẹyẹ ìwúyè náà tó wáyé nínú gbọ̀ngàn Màpó lágbègbè ọjà àbá ní ìlú Ìbàdàn. Níbẹ̀ ni Tinubu ti sọ̀rọ̀ nípasẹ̀ Pẹ̀nkẹ̀lẹ̀ Mẹ́ǹsì tó ní òun kan sára sí àwọn ìlú Ìbàdàn. Ó ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ló ń kan sára sí wọn nítorí pé àmúyangàn àti nǹkan ìwúrí ni wọ́n jẹ́ fún gbogbo Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀. Tinubu ní ìdí ni pé ìṣọwọ́ tí wọ́n fi ń jẹ ọba ìlú Ìbàdàn ó ló yàtọ̀ gédégbé. Ó lọ́rọ̀ wọn ní Ìbàdàn kì í mú wàhálà wá. Ẹni tí òjọba ti mọ rẹ̀, ẹni tí òjọba tẹ̀lé ẹni tí ó tún fẹ́ jọba ti mọ rẹ̀. Kódà ó lẹ́ni tó máa jọba ṣe karùn-ún ẹni tó wà lórí oyè báyìí ti mọ rẹ̀. Ó ní gbogbo eléyìí kì í jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọba ní Ìbàdàn nítorí pé ẹni tó kàn ti mọ̀ pé èmi ló kàn ó kò sì sí wàhálà kankan rárá yàtọ̀ sí bí ó ṣe máa ń rí láwọn ìlú míì. Tinubu ní ohun ìwúrí ìdílé ìjẹ́ fún òun àti gbogbo Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ tó sì jẹ́ pé tó sì ní látọdún 1851 ìní àṣà ńlá ìlú ti wà. Bẹ́ẹ̀ ló bẹ gbogbo àwọn ará Ìbàdàn àti àwọn alágbára Ìbàdàn pé ká jọ̀wọ́ ká má sì jẹ́ kí àṣà yìí kó parun. Ṣá ò níbi ayẹyẹ náà àwọn èèyàn ńláńlá tó wà níbi ayẹyẹ ọ̀hún yàtọ̀ sí gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ olùgbàlejò àgbà. Ó ní igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣojú gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ìyẹn ọ̀gbẹ́ni Kọ́lá Adéwùsì. Olórí òṣìṣẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó tó ṣojú gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú ìyẹn ọ̀gbẹ́ni Táyọ̀ Àyìndé òun náà wà ńbẹ̀. Igbákejì gómìnà Oǹdó tó ṣojú gómìnà Oǹdó ọ̀mọ̀wé Ọláìdé Adélámì òun náà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ẹnìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì náà wà ńbẹ̀. Sultan ìlú Sókótó tó tún jẹ́ olórí gbogbo mùsùlùmí Nàìjíríà Alhaji Saad Abubakar òun náà wà níbẹ̀. Gómìnà Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ alága gómìnà apá gúúsù Nàìjíríà òun náà wà lórí ìjókòó. Bẹ́ẹ̀ ni Ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sẹ́nítọ̀ Rasheed Ládọjà náà wà ńbẹ̀. Sẹ́nítọ̀ tó ń ṣojú agbègbè gúúsù ilẹ̀ Ìbàdàn nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá Sẹ́nítọ̀ Sàràfàdín Àlí òun náà máa wà níbẹ̀. Àwọn kábíyèsí bíi Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn ọba Ṣẹ̀fí Ọláwálé náà wà lórí ìjókòó. Òǹpẹ̀tù ti Ìjẹ̀rù ní ìlú Ògbómọ̀ṣọ́ ọba Sunday Oyèdìran náà wà ńbẹ̀. Ìbà ìlú Kìṣí ìyẹn ọba ìlú Kìṣí ọba Lawal Moshood kábíyèsí náà wà lórí ìjókòó. Olúgbọ́n ti ìlú Orílẹ̀ Gbọ́n l'Ògbómọ̀ṣọ́ ọba Olúṣọlá Francis Àlàó kábíyèsí náà wà lórí ìjókòó. Bẹ́ẹ̀ ni ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Alhaji Daud Akíntọ́lá òun náà wà lórí ìjókòó tó sì jẹ́ pé níṣe ni gbogbo ìlú Ìbàdàn ló mọ̀ pé òun gbàlejò lọ́jọ́ Friday ìyún ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá yìí.